mosque ni wọ́n ti ṣe ìsọmọlórúkọ mi. wọ́n kírun sí létí. No God, wà ní wọ́n tún Pasuma bàbá Ọ̀ṣọ́fà Road Park ní Èbúté Mẹ́ta wọ́n kọ́kọ́ ṣe ìsọjí. So tí bàbá àpòṣà bàbá ti ń sọ̀rọ̀ èmi ni mo ń ka báíbù fún un. Tí bàbá máa ní wíyá ọmọ mi jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ẹnì kejì mi mo bá wọn rìn dáadáa bẹ́ẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé ọ̀run kẹta ní paradísì. Ní 2003 ni òlì yẹn jíṣẹ́ pé arákùnrin gbóyì ní rere ní kó lọ ṣe. Mo ní níbo ó ní padà sí ìlú tí wọ́n ti bí ẹ. Mo ní Abẹ́òkúta láti Èkó kí n lọ Abẹ́òkúta kí n lọ ṣe ìrere olúwa ebi apá ṣégeṣége sí mi lára àwọn ọmọ wà ní skúlù kí n lọ ṣe ìrere kí n fi jẹ́lẹ̀ DJ I was working at Shanghai Nigeria Limited nígbà yẹn fún Marina. ẹni tá a pè gangan ohun gbogbo tó wà lọ́wọ́ ẹ̀ lọ́lọ́run máa gbà kúrò tòótọ́ ni mo sọ fún yín I'm a good example mo jẹ́ èèyàn kan tó ń ta aró bí n ṣe mọ̀ tó ni mo ṣe ra fake tó tí gbogbo owó lọ ìgbà tó má dé gbá agídí inú mi pé mi ò ní ṣe sẹ́ẹ̀ omi gbóná dàjọ́ ikùn mi yìí ó bọ́ọ̀nù gbogbo ikùn mi mọ́ ibi ìtàn mi báyìí mo níṣẹ́ mi ò ní ṣe. Mo dá ṣọ́ọ̀ṣì kọ́lẹ̀ lágọ̀ọ́kà létí odò mo ń ṣe sọ jílẹ̀ ó kàn díjọ́ yẹn lómi yẹn dé àtàdá àti gbogbo ẹ̀ tó kàn gbé lọ ni. tó ní wọ́n á gbóhùn ló sọ ṣé n tí mo pẹ̀ fún mi. mo ronú títí àṣé asán màláyé jẹ́ mo ronú jinlẹ̀ ṣé àlàyé o ìmùlẹ̀ mo fòun láyé. òrùbòrò kò sí méjì ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ńgbà yẹn àwọn orin tí wọ́n ń kọ ní ìsìn òun ìṣó ohun tó fa pínpín ìṣẹ̀lẹ̀ ni wípé oyè mo fẹ́ di gbá mo fẹ́ di àwo mo fẹ́ di eléyìí lókè ṣe ń ṣẹlẹ̀ di sí i. ìrírí oníkálukú yàtọ̀ síra wọn àwọn kan sì wà bí wọ́n ṣe wọnú ìjọ mímọ́ ọ̀tọ̀ ni àwọn kan sì wà báwọn ṣe wọnú ìjọ mímọ́ ìròyìn ọ̀tọ̀ ṣùgbọ́n bàbá kan ni ẹ fẹ́ gbóhùn lẹ́nu wọn lásìkò yìí wọ́n á dárúkọ wọn fún wa. orúkọ mi ní Lawrence Bọ́dúnrin mo wọ inú ìjọ mímọ́ láti Makoko 1977 March 26. 47 years. 47 years. 47 years. Yes. Lẹ́tí dísẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni orúkọ mi tẹ́lẹ̀ ni Abdulateef. Muslim ni bàbá mi, Muslim ni ìyá mi, Muslim ni gbogbo fámìlì mi pátápátá. Kí ni Lateef wá ló dísẹ̀lẹ̀? So ohun tó mú mi dísẹ̀lẹ̀ ni wípé mo bí ọmọ kan nígbà yẹn. So mo lọ ṣọ́nà. Nígbà tí mo lọ ṣọ́nà, wọ́n wá sọ fún mi wípé ọmọ kan ń bọ̀ mo gbọ́dọ̀ gbàdúrà fún dáadáa nítorí pé èmèrè ni. Lóòótọ́ àti ní òdodo nígbà tí ìkómọ́kù ọ̀la níṣẹ́ lọmọ yẹn dákú gbogbo ará Abẹ́òkúta ti wá tó gbé èlùbọ́ wá tó gbé gbogbo ẹ̀wà. So wọ́n wá fún mi ní omi kan ní Makoko ń jọ yẹn ìyá tí ó ṣọ́nà fún wa ń jọ yẹn ó ń jẹ́ màmá Jerry Moyama wọ́n ti kú ní ìsìnkọ́ lọ kó forí jù. Ní Makoko. Ṣé bàbá Ọ̀ṣọ́fà ṣì wà ń gbà ẹ̀? Bàbá Ọ̀ṣọ́fà wà ń gbà ẹ̀. Nígbà tí ìyá ẹ̀ ti ń ké so bí mo kàn ṣe wo abẹ́ bẹ́ẹ̀dì mo kàn lọ gbé omi ìyàsímọ́ yẹn tí mo fún ọmọ yẹn mo báyìí bí ọmọ yẹn ṣe sin wá nìyẹn. Mo bá sọ fún yẹ mo ní ó ti jí ó ti jẹ́ mo sọ fún yín Celestia kọ́kọ́ wà ń bẹ̀ ọmọ yẹn ní ìsìn ó ti bímọ àwọn ọmọ ẹ̀kan ti graduate that is my tó jẹ́ pé gbòǹgbò fún mi láti dúró nínú ìṣẹ̀lẹ̀ nìyẹn. So tá a bá wo ìkejì náà sísítà mi kan wà 10 years ló fi jù mí lọ lẹ́yìn tí bàbá kú mo kàn pàdé ẹ̀ ní àpáròdù ni mo ní títà ń bolẹ̀ lọ ó ló fẹ́ dé ọ̀dọ̀ àfa kan bẹ́ẹ̀ mo ní ọ̀dọ̀ àfa kẹ̀kí ló dé wọ́n ti lọ bí ìlú oníhòhò wọ́n ti wá ọmọ kirikiri títí wọ́n rọ́ mọ́ ìgbaniṣẹ́ wa wá sí ṣọ́ọ̀ṣì wa ìgbani mo wà ní Òyìgbò parish lọ́dọ̀ Fákòndà ìgbani kó wọ́n bá ṣọ́nà fún tán ṣọ́nà fún báyìí òun àtọkọ ẹ̀ ló jọ wá ló bá ní yes lẹ́sẹ̀kẹsẹ̀
ni ọkọ ẹ̀ bá ní tí ó bá rí bẹ́ẹ̀ torí òun ti náwó gan òun láti wúlọ́bì lòun ti máa sáré bọ̀ tó máa ní yẹ ìṣẹ́lẹ̀ nọ́mbà wà ní so lẹ́sẹ̀kẹsẹ̀ so kò mọ́ṣù yẹn jẹ so kò mú oṣù yẹn jẹ 10 years ló fi jù mí lọ nígbà tí bí ọmọ bíi 4 gbà yẹn so the incident kẹta ni wípé ọmọ kan wà lójú ọmọ mi tí mo bí 1971 so wọ́n ṣe jíṣẹ́ fún mi nìyẹn wọ́n sọ pé tó bá pé ọmọ ọdún 10 ó máa kú ṣùgbọ́n bí èmi àti ìyàwó mi bá ṣe gbé rata lọ sí Kétu nìyẹn àbẹ̀lẹ̀ bá bàbá Ọ̀ṣọ́fà bàbá bàbá Ọ̀ṣọ́fà ní kó di aṣọ òun mú kó ṣe di aṣọ bàbá Ọ̀ṣọ́fà mú báyìí tẹ́jú mọ́ mi bá tẹ́jú mọ́ bàbá Ọ̀ṣọ́fà bàbá ní ẹ máa lọ ó mọ̀ pé mélòó nínú ẹ̀ ó ní lọ́dún ẹgbẹ́ yẹn mọ́ ọmọ yẹn ní ìsìn òun náà ti ń bímọ àwọn mírèkù ni mo rí nínú ìṣẹ̀lẹ̀ tó jẹ́ ó yà mí lẹ́nu tó wá dẹ̀ bá bàbá rìn bá wọn rìn. ìyẹn bàbá Ọ̀ṣọ́fà. bàbá Ọ̀ṣọ́fà TV Lagos ó gbé àwọn àgbààgbà kan jáde wọ́n pera wọn ní evangelical àwọn bí àmú aláṣíá ṣẹlẹ̀ náà ni wọ́n mo rò pé ẹ mú àmú yẹn commissioner of police ń gbà yẹn wọ́n náà fẹ́ ṣèṣọ́jí so wọ́n ti ń káàkiri wọ́n ti gbé lọ́nu tẹlifíṣàn wọ́n ti gbé lọ́nu gbogbo ẹ̀ wọ́n wá interview wọn nínú ìsọjí yẹn nínú bẹ̀ pé ṣé ìṣẹ̀lẹ̀ ni àbẹ́yìn ti yapa ni because abẹ́ ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n wà àwọn ẹlẹ́ṣọ̀ nídìí oró àwọn náà lọ sínú tẹlifíṣàn evangelical ibẹ̀ ni wọ́n ti gbà àwọn èèyàn ti gbọ́ wọ́n bá lọ sọ fún bàbá Ọ̀ṣọ́fà èmi àti Abíọ́dún Fápòǹdà òní olùṣọ́ àgùntàn òyìnbó ń gbà yẹn bá ṣe lọ sọ́dọ̀ pàpá nìyẹn tá a dọ́dọ̀ pàpá bàbá ní lọ́nà ń pa ìdúró ni wọ́n ń pa èṣù ò fẹ́ kí a rí gbàlà tó di dandan kárí àtàkù 1 Corinthians chapter 9 verse 16 ní tó fa pípín ṣẹlẹ̀ ni wípé oyè ló fà á mo fẹ́ di gbá mo fẹ́ di àwo mo fẹ́ di eléyìí bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ di sí i oyè ló fà á èmi ni pásítọ̀ tọ̀hún ni pásítọ̀ eléyìí ni pásítọ̀ so oyè ló fà fúnfún torí gbogbo àwọn mi ní Ìbàdàn tó ti kú láìpẹ́ yìí tó ní diocese àwọn bẹ́ẹ̀ lọ abẹ́ bàbá Ọ̀ṣọ́fà ni wọ́n wà tó fa pínpín nìyẹn so wọ́n dẹ̀ try láti lè jẹ́ kí ìfẹ́ yẹn ìṣọ̀kan yẹn kó dúró títí di ìsinyìí kí ni wàá ní tí ò ṣe dúró náà ní pé ta ló máa jọ lórí because Báforíkàn sọ pé òun lòún gbé Emmanuel tó wà pásítọ̀ lẹ́sìn so ṣe rí pé àti wàá di olórí ó wà very very difficult bó ti pè gbàgbé ìpè torí bàbá Ọ̀ṣọ́fà fúnra rẹ̀ ọlọ́ndìdì pé ni ó yàtọ̀ pátápátá ní pípé ẹ̀ ìpè yẹn ìyanu ń ṣẹlẹ̀ oríṣiríṣi mírèkù ló ń ṣẹlẹ̀ látọwọ́ bàbá Ọ̀ṣọ́fà fọ́ọ̀kan aṣọ mi tẹjú mọ́ mi ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ ó lè jọ̀wọ́ báyìí ló máa lọ ìyanu á máa ṣẹlẹ̀ so automatically ìpè yàtọ̀ sí pé mo kàn wọlé ẹwà ń bá ẹni tó jẹ́ ìpè ẹwà ń bá dù so automatically ìkún tó fà pínpín nìyí tèmi ni Paul tèmi ni Apollo so ìṣọ̀kan yẹn dọwọ́ lọ road park lẹ́kọ̀ọ́ lẹ́tẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni bàbá ti kọ́kọ́ ṣe ìsọjí tó bẹ́ a ṣe organize ìsọjí yẹn ni a dẹ̀ ṣe ìsọjí yẹn fún ọjọ́ 7 so tí bàbá ti ń sọ̀rọ̀ èmi ni mò ń ka báíbù fún wọn nígbà yẹn ẹ̀yin lẹ ń ka báíbù fún bàbá Ọ̀ṣọ́fà èmi máa ka báíbù fún bàbá bí bàbá bá sọ̀rọ̀ báyìí ibi tó wà mo ti sáré sọ ó ṣí ọmọ mi ó ṣí ọmọ mi so automatically so mo bá bàbá rìn gbọ̀ngbọ̀n ní Makoko kan tó lọ sí Kétu so gbogbo ìrìn àjò yẹn ló jẹ́ kémi gan dúró nínú ìṣẹ̀lẹ̀ tí bàbá máa ní bóyá ọmọ mi jókòó lẹ́gbẹ̀ẹ́ mi
ẹnì kejì mi ẹ̀yin máa ń sọ̀rọ̀ nìyẹn. bọ́n ṣe máa ẹnì kejì mi jókòó lẹ́gbẹ̀ẹ́ mi àdẹ̀lẹ̀ fẹ́ ṣe ìkórè kan lóyìnbó yẹn kan kí bàbá ọ̀ṣọ́fà bá wà. so ọdún wọn kẹ́lẹ̀ mo bá wọn rìn dáadáa so ẹni ìsọjí tó bá dẹ̀ àjọ ń lọ ni nígbà yẹn fàkóńdà yẹn tó mú ìfàkúwà ọ̀ṣọ́fà pàfún nígbà yẹn ló pé ló pàkì yẹn náà láti ṣe lọ́ọ̀ṣì náà that was 1983 wọ́n fẹ́ ṣe papa bọ́ọ̀lù ní mọ́tò báyìí wọ́n sọ pé because bàbá èso náà máa ń pè mí èmi ni bàbá èso òyìnbó yẹn bàbá èso tó máa ń kọ́ ọmọ ní Sunday school so bá a ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí mi lè gbàgbé ohun tí bàbá fi ṣèwàásù níjọ́ yẹn kí ló fi ṣèwàásù. ohun tó fi ṣèwàásù 2 Corinthians chapter 12 nípa Paul ó ní oore ọ̀fẹ́ mi tó fún ẹ bàbá ṣọba ṣe oore ọ̀fẹ́ mi tó fún ẹ torí ẹ̀gún kan wà ní ara Paul tí ò lè wòtọ̀ tó gbàdúrà títí ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ó ti pàfọ́ọ̀mù oríṣiríṣi atrocity ó ti ṣe oríṣiríṣi tó bá gbọ́ tán bá fún èèyàn ní track apani kí Ọlọ́run tó pàdé ẹ̀ nínú Acts of Apostles chapter 9 ó ní bàbá fi ṣèwàásù jọ yẹn tí wọ́n tó máa ń kálẹ̀ ibẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé ọ̀run kẹta ní paradise 2 Corinthians chapter 12 verse 3 and 4 ọ̀run kẹta ó lẹ́nìkan gbé òun lọ sí ọ̀run kẹta òun rí ẹnìkan bóyá gbà tí òun ṣe lọ́ọ̀yà ni o tàbí ńgbà tí òun ti di born again ni o ó ní wọ́n gbé síwájú ìtẹ́ Ọlọ́run ó wà ní paradise ó ní bàbá ọ̀ṣọ́fà fi ṣe ìsọjí lọ́jọ́ yìí. bàbá èso ni wọ́n ń pè yín báyìí. bẹ́ẹ̀ nígbà tẹ́ wọ sẹ̀lẹ̀ yẹn sà ẹ̀yin ò ń ṣolùṣọ́ ni. mo ṣe olùṣọ́ ní Ìyanu Paris Sábó Yaba nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ 1992 mo ṣe chairman ní àpárò lẹ́gbẹ̀ẹ́ ìníbẹ̀ tí wọ́n tó máa ń kálẹ̀ ìdí ní pé ní 2003 ni òlì yẹn jíṣẹ́ pé arákùnrin kóyì Matthew 28 verse 19 to 20 kóyì kí máa lọ evangelize mo ní kí lẹ pè mí fún ó ní ìyìn rere ni o ni mo pè fún o ìyìn rere ni kò lọ ṣe mo ní níbo ó ní padà sí ìlú tí wọ́n ti bí ẹ mo ní Abẹ́òkúta látẹ̀kọ̀ kí n lọ Abẹ́òkúta kí n lọ ṣe ìyìn rere Olúwa ebi apá ṣégeṣége sí mi lára mo sọ bẹ́ẹ̀ fún wòlíì yẹn ó ní èmi ni mo ń bẹ́ẹ̀ sọ èméjì ó fà ní mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ nítorí pé ọ̀tọ̀ lógo oòrùn ọ̀tọ̀ lógo òṣùpá lọ síbẹ̀ gbogbo abújáde tó mi náà mo ní àwọn ọmọ wà ní skúlù kí n lọ ṣe ìyìn rere kí n fi ṣẹlẹ̀ DJ I was working at Shanghai Nigeria Limited nígbà yẹn ní Marina so kí n fi ṣẹlẹ̀ ṣiṣẹ́ gidi lọ́wọ́. mo ṣiṣẹ́ gidigidi gan gbà yẹn I retired 2005 so mo ní kí n lọ ṣe àwọn ọmọ wà ní skúlù méjì ló wà ní skúlù tí bá ló ṣe fẹ́ tọ̀ ó ní àní èmi ni mo pè ẹ́ máa mójútó ọmọ yẹn bí a ṣe ń sọ̀rọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ dídí gbogbo ẹ̀ kankan àbúrò mi kankan pè mí ni ó ní kí n kọ́ wá kókó wá máa lọ kọ́ àwọn tó ń wọlé ó ní gbọ́dá mi ẹ máa lọ ó ṣe freedom fún ó ṣe everything ọmọ yẹn lénìí ẹ bá dé wá sinmi òun náà ti jẹ oyè ńbẹ so tó ń talẹ̀. ìyá ọmọ tẹ́rù ń bá yín fún tí ẹ̀rù ń bà mí ní fún báwo ṣe fẹ́ ṣe é. bíjọ mímọ́ ṣe rí Ọlọ́run dẹ̀ ní máa bójútó. bẹ́ẹ̀ ni ó dẹ̀ mójútó ìyanu ó dẹ̀ ṣe ìyanu fún mi. èwo alájíhìn rere èwo ni olùṣọ́. olùṣọ́ yàtọ̀ sí ajíhìnrere olùṣọ́ ìyẹn wà nínú Éfésù chapter 4 láti 10 to 11 and 12 ó ní àwọn kan wòlíì àwọn kan olùṣọ́ àgùntàn we call it pastor la máa ń pè wọ́n àwọn kan ajíhìnrere àwọn kan apostle tó yan gbogbo àwọn kan yẹn síbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bí ibi sọ látẹnu ẹ̀ pé kí n lọ jíhìnrere to win soul kí n lọ gbọ́kànlá and láti 2006 mo ti dé Abẹ́òkúta mi ò tí ì rí ṣọ́ọ̀ṣì tí wọ́n mọ̀ mí ní Abẹ́òkúta mo lọ kí àná mo lọ káàkiri gospel ń pè mí ní Jonas tẹ́mi bá darí mi ni wọ́n lọ pẹ̀lú sùtánà tóbi tẹ́mi bá darí mi ni wọ́n lọ. ṣé every Sunday lẹ wá ń lọ ni. ní every Sunday ni mo ń ṣe wàásù
even kí n débẹ̀ kan máa ṣe ìfilọ̀ lọ́wọ́ bàbá ti dé so bẹ́ẹ̀ mo ṣe ń káàkiri wọ́n bá ti pè mí so máa béèrè lọ́wọ́ bàbá mi gan wọ́n ti pè mí sí tí mo máa tó máa ní kí n máa lọ ìdẹ̀lé lọ ẹ̀mí ló ń darí nínú ìjọ mímọ́ tí à ń lò ń gbà yẹn. ẹ fún wa díẹ̀ náà àwọn tẹ̀ ló ń gbà yẹn. máa rántí ọ̀rẹ́ mi kan nígbà tá a wà ní Makoko Bòróbòrò máa rántí bí òun forí ẹ̀ ṣiṣẹ́ kásẹ̀tì ẹ̀dá tó bá yẹ. sínú evangelist Stephen Gbélémọ̀ Bòróbòrò wọ́n ṣẹ̀ jáde láyé náà. ìyá ìgbọ́pọ̀ ló ní stroke wa so ó jẹ́ kí àwọn oríṣiríṣi máa mú tí ó ọmọ Celestia má ṣàgbèrè ọmọ Celestia mo ronú títí àṣé asán mà láyé jẹ́ mo ronú jinlẹ̀ àṣé àláyé o ìmùlẹ̀ mo fò láyé Bòróbòrò kò sí méjì ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ńgbà ẹ̀ bàbá àrà tí ó dé ńgbà ẹ̀ kò sí méjì ẹ̀ níṣẹ̀lẹ̀ ńgbà ẹ̀ Bòróbòrò Stephen yẹn tó wọn àti àwọn bèjì. bàbá olú ti ránkọ́. àwọn ìmọ́lẹ̀ àwọn nǹkan àwọn ìmọ́lẹ̀ nìbàdàn kankan bọ̀tí nínú ìṣẹ̀lẹ̀ o Bòróbòrò kò sí méjì. orin ìsìn yìí kò tiẹ̀ win soul àwọn orin tí wọ́n ń kọ ní ìsìn kò win soul. pàdé màmá kan màmá Ṣóróyè o àwọn làwọn bá Bàdà ṣiṣẹ́ ṣẹ́yìn láǹfààní àti súnmọ́ bàbá Bàdà. bàbá tó kọ́ mi ní bíbélì ní Makoko nìyẹn àwọn ni tíṣà wa. ìyẹn bàbá Bàdà. bàbá Bàdà. àjọṣe ńkọ́. bàbá àjọṣe àti bàbá kan wọ́n pè ní bàbá Ajálékòkò. bàbá kan wọ́n pè ní bàbá Yọyin ló ṣe ìrìbọmi fáwa lọ́nà sábò odò kan wà ní sábò bẹ́ẹ̀. bàbá Abọ́dúnrìn Latif ní tẹ́lẹ̀. bẹ́ẹ̀ wọ́n kírun sí yín létí lọ́jọ́ mẹ́jọ. wọ́n pa súná pàpà ṣákíṣákí mọ́sìkì ni wọ́n ti ṣe sọmọ lórúkọ mi. ṣákíṣákí tó wà lágọ̀ọ́kà lábẹ́òkúta. bẹ́ẹ̀ ni. wọ́n kírun sí yín létí. oh God wà ní wọ́n tún pa súná. ẹ̀ẹ́dùnú ṣé ká wá sọ pé àwọn bàbá tó bí yẹn wọn mọ̀nà náà fi bí sílé Muslim tẹ̀yìn yá sí ṣẹlẹ̀. wọ́n mọ̀nà ṣùgbọ́n iléèwé school iléèwé tí mo lọ iléèwé Christianity ni Olúmọ primary school Ọ̀dẹ́bùnmi. ilé tó àwọn ilé iléèwé Muslim. bóyá ní àjò ìbọn lọ. Muslim ò tiẹ̀ tí ì ṣe kínní gbà yẹn àwọn Muslim school ò tí ì jáde ní gbogbo gbà yẹn ọmọ Christianity. torí mo kàn ń wò pé ẹ̀yin ti dídí Latif tán kírun sí létí wọ́n pẹran súná tán ṣe bisimilayi ramiro imalamida ìrọ̀lẹ́ àlọ́mí ara náà rẹ̀ gabidi yakana bulu wa yakana stein ni na sira tana stekim sa tana sina lam tali ngiri madu gali wala doli ẹ wá dé evangelist. bẹ́ẹ̀ ó ga ọ. Ọlọ́run ni ó ń ròyìn ara ẹ̀. Ọlọ́run fúnra ara ẹ̀ ó ṣe òun ló ń ṣe ọlákọ̀ọ́sẹ́ tó lè bí lè. ẹ wá bẹ̀rẹ̀ evangelism yẹn fúlì ìgbà tó kọ́ sọ fún yẹn kọ́kọ́ lẹ́ẹ̀ṣẹ̀. mo ní mi ò ṣe o ọmọ wa ní school kí ni màá jẹ kí ni màá torí ìgbà tó kí ni màá fẹ́ jẹ evangelism mo gbọ́dọ̀ fi iṣẹ́ sílẹ̀. mo wá ń ro gbogbo yẹn mo bá ní mo fẹ́ sanwó school fees bá ní mo fẹ́ jẹun bá ní ìyàwó ṣe fẹ́ jẹun ó ní mo ń rò. ṣùgbọ́n nígbà tó tásìkò kan the only thing tó surprise mi ni wípé níbi iṣẹ́ tí mo wà yẹn I am the head driver níbi iṣẹ́ yìí jàǹrà ìṣúwàbẹ̀ ní Marina mọ́tò náà ń ta àjẹrò oríṣiríṣi ẹ̀ tó wà. ṣùgbọ́n mo ń lọ sí Àbújá mo dé airport road ni mo gbọ́ bí ringing of phone lóní grangan mo ti gbọ́ lọ́tẹ̀ẹ́nu wòlíì o tí o bá ti débẹ̀ yẹn tó bá ti dékòó o bẹ̀rẹ̀ iṣẹ́ mi. bí wọ́n pè yín lórí fóònù. bí ẹni pé wọ́n pè mí lórí fóònù mo rò bí pàjẹ́rò tí mò ń wà lọ olórin ìpè ọ̀rọ̀ eré mi pọ̀ jù ṣùgbọ́n wọ́n slow wọ́n dé airport. ṣé èèyàn wà ní mọ́tò pẹ̀lú yín. kò sí èèyàn kankan pẹ̀lú mi mo bẹ́ẹ̀tì pa mo pọ̀ gàdúgbàgàdà àbíkílẹ̀ tí ń pè so mo bẹ́ẹ̀tì so bí mo yẹ dé tí mo deliver fún wọn Gàríkí mo deliver fún wọn báyìí tí mo dé Marina no Victoria Land Karimu Kọ̀tù ní ọ́fíìsì wa bẹ̀rẹ̀ láti display bọ́tà mo yẹ dé bẹ̀rẹ̀ báyìí mo kàn ná lẹ́tà sí wọn. India yẹn ni what happen àti kí ló ṣẹlẹ̀ mo ní nothing I'm going home mo ní home. What do you want to do there? I will get you a job at Ikoyi. I will give you this and this. No, I'm going home.
mo tún padà sí marina, mo tún sọ fún àwọn ọmọọṣẹ́ mi tí mò ń kó lọ àwọn dírẹ́fà, mo ní mò ń lọlé o, wọn náà lọ nìkan àwọn ọmọọṣẹ́ ìná ń ṣàṣìṣe wọ́n ń ṣàṣìṣe, mo ní no, mo ń lọlé, mo ti gbọ́ ohùn kan tó dá mi lóhùn ó tó 3 months, mo ní kí n sì lọ máa rò, mo ní mò ń lọ lẹ́sẹ̀ tó bí mo ṣe padà wá sábẹ́kúta 2006 láti 2006 mo dẹ̀ ti bẹ̀rẹ̀ ìrere. I'm not regret. I'm not. You have no regret. Olùjọ mímọ́ ó wà lẹ́yìn family, ó wà lẹ́yìn gbogbo family mi ní church láti gbà. Mo try nígbà mo dé 2006 mo dá ṣọ́ọ̀ṣì kan lẹ̀ lágọ̀ọ́kà létí odò níbi olúwo yẹn, odò yẹn kan dé ni mo ń ṣe sọjí mẹ́ àwẹ̀dá ní Adédọ̀tun pastoral parish. Wọ́n máa wá gbogbo máa wá ìyàwó ẹ̀ náà máa wá Ṣadé wọ́n máa wá síbi ìsọjí yẹn 3 days 7 days ó kàn díjọ́ yẹn lómi yẹn dé àtàdá àti gbogbo ẹ̀ ó kàn gbé lọ ni. tó ní wọ́n wá gbóhùn ló sọ fún mi ṣé n tí mo pè fún ni. tó láti ìgbà yẹn báyìí mo ṣe tú sí fíìdì nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí ṣe ìrere evangelism Bethsaida Elbete Mowe everything àṣẹ jáde káàkiri. Ìyanu kò fowó wálé ṣùgbọ́n ìyanu máa ń ṣẹlẹ̀. Àwọn ẹlòmíì kan torí owó torí nǹkan tó fẹ́ rí ń bẹ̀ ni wọ́n ṣe ń ṣe. Ṣùgbọ́n tòun ìṣó gbèsè tá a jẹ Ọlọ́run yẹn Romans chapter 1 verse 16 to 20 gbèsè tá a jẹ Ọlọ́run ni wípé lọ gba ọkàn là fún mi. Tábánikà kà ń sin ọkàn tẹ́tí gbàlá tó bí mélòó. Lọ́ọ̀lọ́ọ̀ torí kò sí ṣọ́ọ̀ṣì tí wọ́n wọ̀ ní gbogbo abẹ́ ẹ bá ní bàbá ìrere or cast your body unto Jesus, he care for you. Gbogbo ṣẹlẹ̀ yìí títí bára ní o wọ́n mọ̀ mí. Ìjàyè ńkọ́? Ìjàyè wọ́n mọ̀ mí. Gbogbo àwọn orí ọ̀fẹ́ mẹ́ẹ̀ wọ́n mọ̀ mí. Jehovah Jireh. But Èkó ńkọ́? Èkó mi wàá tiẹ̀ wà dẹ́kọ̀ mọ́. Màá mo ti kú gbòòlò Èkó ní gbòòlò Lábẹ́òkúta ní ilé wíwà ní kí n lọ ṣe. Mi ti ẹ̀ dẹ́kọ̀. Mi ò dẹ́kọ̀. Ọlọ́run dẹ̀ ń bójú tó ṣẹ́. Ọlọ́run dẹ̀ ń ṣiṣẹ́ ìyanu. Kódà bàbá mi, iṣẹ́ ìrere yìí náà táwa ń sọ láti bí 2006. Ṣé bẹ́ẹ̀ ni ò wá ní sí ìpèníjà kankan rárá ni? Ìpèníjà wà. Torí ìpèníjà tó wà nígbà mi pé tí bá ṣe ìrere tí mo píìsì mo tọrọ fún wọn tí mo ta gbàdúrà ta ṣe everything. Ẹ kí ṣe Olúwa wọ́n lè fún mi 200 naira. Ẹ kí ṣe Olúwa tó dàbọ̀ ẹlẹ́mi máa fẹ́ kọ́ bọ̀. So ìpèníjà tó dé tó wà gbà mí ni pé mo lè ṣiṣẹ́ ìrere yẹn lọ títí báyìí tó jẹ́ pé ọfà ó lè tà mí lọ́fà. Mo níwájú Ọlọ́run àti ẹni ìdólé oníṣègùn òróró ṣẹlẹ̀ ni màá fi pa adẹ̀lẹ̀. Ẹ ti tó 70 báyìí náà. 76. 76. September 26. Báyìí September 26. Ní àgùn. Àmì Jésù. Ṣáwọn èèyàn kì í tọ̀ ajíhìnrere wá fún àdúrà. Wọ́n ń tọ̀ wá. Àwọn tó bá mọ̀ inú ilé mi gangan wá. Ó lè jẹ́ aláboyún. Wọ́n ní òṣọ́nà ṣùgbọ́n kó lè jẹ́ kí n gbàdúrà fún un. Ajíhìnrere lè gbàdúrà. Àjíhìnrere lè gbàdúrà fún un. Kò lè ṣọ́nà. Àtòun ìṣó tòbí lè ṣọ́nà. Iṣẹ́ ìbùkún ńkọ́? Rẹpẹtẹ mo lè ṣẹ́gun. Iṣẹ́ ìbùkún tí mo dẹ̀ máa ṣe fún ẹni wípé ọ̀rọ̀ Bíbélì ni mo máa fi tọ̀. Isaiah 67, Isaiah 64. Ó ní èmi ò ṣí ọ̀run máa ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Wọ́n á lè sọ fún ẹ pé máa lọ lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀ náà ìyanu ẹ̀ máa ṣẹlẹ̀. Àṣẹ ni Luke chapter 4, 32 and 36. Jésù sọ̀rọ̀ tàṣẹ tí ó fún ajíhìnrere nìyẹn. Tó o bá ṣe ìsọjí tí ò sí ìyípadà tí ò sí winning soul tí wọ́n rí ìyípadà wọ́n ní wá ní ìsọjí tó bá tó fẹ́ ṣe. Ọ̀kan ẹni pé nígbà míì tẹ́ bá lọ ṣiṣẹ́ ìránṣẹ́ bí kẹ́ máa lọ kán ní ìṣèlú àṣà 200. Ṣé bí iṣẹ́ yẹn náà Ọlọ́run ló pè yín? Ṣẹ́yìn ń retí nǹkan kan tẹ́ bá ti ṣe ni? Ṣèpé gift náà fún mi máa gbà mí ní nípa ìmí ọ̀rẹ́ ló fún mi 10,000
so mi máa gbà kì í ṣe bẹ́ẹ̀ máa ń charge láyé ní charge. ṣọ́lọ́ máa ń san padà fún Ó yín. sọ padà because ìdí tí mo fi ló sọ padà níwájú Ọlọ́run àti ènìyàn ni mo wà. Ó lè jẹ́ lómi lè rí mi lè pa bàbá ẹ̀yin lè bàbá ṣẹlẹ̀ ẹ̀ ṣì wá ṣẹlẹ̀ kí nọ́mbà yín ó fún mi lówó 20,000 ṣe rí pé ó ju ìtí yẹ kí n gbà níbi tí mo ti lọ la gbogbo ẹnu Ọlọ́run ṣe Ọlọ́run ṣe ó ṣe o ẹlòmíì ó wá ìṣòro ló gbé wá àtúnṣílẹ̀ ó wá jítọ̀ àwa máa wá ìṣubú olùṣọ́ àgùntàn àwa gbógun ti olùṣọ́ àgùntàn gangan mo dẹ̀ máa ń sọ fún ẹ pé tó o bá gbógun ti olùṣọ́ àgùntàn òun kọ́ ló gbógun ti Ọlọ́run torí àwọn tó gbógun ti Mósè Kórà Dátà Ábíráhámù ilẹ̀ ìlànà ó gbé wọn mì Míríámù ló gbé Mósè nínú omi wọ́n gbógun ti Mósè ó di adẹ́tẹ̀ tí o gbogbo orú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bá lè tẹ̀lé wọ́n kùn sí Mósè ejò jáde Numbers chapter 21 1-8 ó bù wọ́n ṣán tí automatically tó bá gbógun Ọlọ́run ló pè é ìdájọ́ ò sí lọ́wọ́ olùṣọ́ àgùntàn Ọlọ́run ló pè é àṣẹ tó dé wà lẹ́nu olùṣọ́ àgùntàn tó olùṣọ́ àgùntàn tó bá ṣe ebi ń pa mí ebi á pa gbogbo ìjọ yìí yé ebi dẹ̀ ń pa mí tí wọ́n tọ́jú ẹ̀ Isaiah 65:13 ó nígbà tẹ́yìn bá ń yọ̀ tẹ́ ẹ̀ tọ́jú olùṣọ́ àgùntàn ẹ̀yin á wà nínú ìdààmú tẹ́ ẹ bá fi ebi pa mí ebi á pa yín tó gbogbo ẹ̀ wà nínú Bíbélì tó jẹ́ pé àwọn ọmọ ọjọ́ ò lísìn láti tẹ̀lé. èmi ni assistant venerable superior Olúwakáyọ̀dé Olúwagbẹ̀san. nǹkan tí mo fẹ́ sọ sí nígbà ìpè is in diverse oríṣiríṣi ní ìpè ní under sẹ̀lẹ̀ yìí wọ́n sọ lẹ́ẹ̀kan bàbá Ọ̀ṣọ́fà gbogbo wa la mọ̀ pé carpenter but ìgbà tí ìpè dé tó di pé ìpè súnmọ́ tán ó jọ̀wọ́ iṣẹ́ carpenter sílẹ̀ ó bu ìpè so ìpè sì ṣe é lógo lábẹ́ ìpè yìí náà ìwé mímọ́ náà sọ wípé tá a bá rí ẹni tó fẹ́ràn àti ṣe iṣẹ́ Olúwa tó fẹ́ràn púpọ̀ náà àwọn tó fẹ́ràn wọ́n ní opportunity àti ṣiṣẹ́ kì í ṣe pé Olúwa pè wọ́n but wọ́n rí ayọ̀ tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ wish láti follow up Ọlọ́run irú àwọn yẹn lè ní iṣẹ́ tó ń ṣe tí wọ́n á tún máa ṣiṣẹ́ Olúwa but ẹni tá a pè gangan ohun gbogbo tó wà lọ́wọ́ ẹ̀ lọ́lọ́run máa gbà kúrò tòótọ́ ni mo sọ fún yín I'm a good example mo bẹ̀rẹ̀ ní 86 London late senior evangelist Òní tí mo tó bẹ̀rẹ̀ sí báwọn yòókù ṣiṣẹ́ ìgbà tí mo jẹ́ èèyàn kan tó ń ta aró tí wọ́n fi ń ṣe Kampala yìí kò síbi tí ẹ lè sọ fún mi pé wọ́n ti ń ta aró àbí tí wọ́n ti ń rà tí wọ́n fi ń rí owó àbí kọ́lọ̀ kan wọ́n ní ìdí lábẹ́kúta àbí lẹ́nìwẹ̀ tí mi ò ní wá jáde bọ̀ ìjọ tí ìpè mi máa dún agogo bí n ṣe mọ̀ tó ni mo ṣe ra fake tó tí gbogbo owó lọ wọ́n fìlì sawdust sínú 60 kilometre drum tá a máa ń rà wọ́n dẹ̀ da wọ́n fi nylon bo drum yẹn lórí wọ́n dẹ̀ da kilo green 1 kilo of green wọ́n dà sí lórí Abẹ́òkúta ń bí dẹ̀ náà ti ń wá green mo dẹ̀ promise wọn pé màá wá rí wọ́n dẹ̀ ń ta kílò kan then 60,000 naira mo lépa ẹ̀ bàbá owó lọ tán ìgbà tá a délé tí mo já 1 kilo ni mo bá lórí mẹ́ta sawdust ni mo bá nínú ìyókù mi ò rí kankan mọ́ ìgbà tó má dé gbá gidi inú mi pé mi ò ní ṣe sẹ́ẹ̀ omi gbóná dàjò ikùn mi yìí ó bọ́ọ̀nù gbogbo ikùn mi mọ́ ibi ìtàn mi báyìí mo níṣẹ́ mi ò ní ṣe bọ́ ẹ̀mí yẹn kàn sọ fún mi pé ṣe olóòní ṣe lọ wádìí nǹkan tó ń ṣe ẹ́ mo wọ sùtánà because born and brought up in Sẹ̀lẹ̀ lórílẹ̀ ń bẹ̀ ní orílẹ̀ Gànmú parish ń bẹ̀ ní mo wá wọ sùtánà mo máa wọ church gate church wá wà báyìí wòlíì yẹn ẹ̀gbọ́n ló jẹ́ sí mi wòlíì Michael ó wà ní horo ibi tí wọ́n ti ń ṣọ́nà kó lè rí mi tí mo bá wọlé but òun ló ń ṣọ́nà lọ́wọ́ ó wá sọ fún ẹni tó ń kọ̀wé pé lọ sọ fún ẹni tó wọ géètì yẹn pé bàbá ń pè é mo wá lọ bá a pé bàbá ń pè mí kẹ̀ èmi gan fẹ́ rí bàbá jẹ́mọ́ ẹni tó ti determine mo wá lọ bá wòlíì sọ fún mi pé ṣé mo ti ṣe tán
mo ní ṣe tán kí ni ó ní ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí mi o mo dẹ̀ wọ sùtánà mi ò wọ pátá o nítorí gbogbo tán mi ti bó o gbogbo inú mi báyìí ti bó tí n bá ṣe fún yín sí ẹ lè rá mi nǹkan kan mo wá ní so Ọlọ́run ló jẹ́ kí omi gbóná tún dájú omi lẹ́yìn ìgbà chọ́ọ̀chì yìí ni màá kú sí níṣe bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa nìyẹn. ẹni tó lọ́n bá fẹ́ pè gbogbo níṣẹ́ mi. bàbá tó bá pè ẹ́ tán á gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. ṣáwọn tí wọ́n ṣiṣẹ́ ní ìsìn. bẹ́ẹ̀ni orí ọ̀fẹ́ ni ti. orí ọ̀fẹ́ ni. bọ̀tẹ́ tó bá jẹ́ tọ́lọ̀ ń fẹ́. gbóǹtàgìrì pípé o ò lè ní nǹkan kan ibi tí mo wà yìí kì í ṣe owó tí mò ń gbà mo dẹ̀ ní ọmọ mẹ́ta ní institution private school mo dẹ̀ ń feed wọn mo dẹ̀ ń sanwó school mi ò mọ bọ́lọ́run ṣe ń ṣe o mi ò dẹ̀ charge èèyàn rí láti 86 tí mo wà any church tẹ́ bá ti gbọ́ orúkọ Olúwa Káyọ̀dé Olúwa Gbẹ̀san ẹ lọ bèrè lọ́wọ́ wọn wọ́n á sọ fún yín pé àfi tí n bá tún máa fún yàn mi ò dẹ̀ ṣiṣẹ́ kankan mi ò dẹ̀ ṣiṣẹ́ ìkà mi ò mọ ìnira Ọlọ́run dẹ̀ ń gbàkóso so ìpè póríṣiríṣi. sẹ́yìn níṣẹ́ mi yàtọ̀ sájíǹrere. láti 2006 mi ní iṣẹ́ mi. ẹ ní nǹkan mi. mi ní iṣẹ́ mi ò tata mi ò tẹ́kọ̀ mi ò tẹ́. 20 acres ni adínnídìí òòlù ẹni tó jẹ́ tán bílẹ̀ ló ti ta gbogbo ẹ̀kọ́ wọ́n ní ó ṣẹ̀kú láìpẹ́ yìí wọ́n ló yá wọ́n ní ìkórè nígbà tí bàbá Ìṣọ̀fà ó yàtọ̀ sí ti ṣe. Number 1 Monday la máa ń ta bàṣà Monday la máa ń ta bàṣà. ṣe lẹ́yìn ìjọ òkúrè. lẹ́yìn ìjọ òkúrè ìjọ méjì tí mo rí tó sì ń ṣe dì í sí ní Bàrà àti Jàyè ìjọ Monday máa tẹ pẹpẹ but ní ìsìn inú ṣọ́ọ̀ṣì là ń ta. ìjọ òkúrè gan la máa ń tà báyìí. tèrò wá torí wọn ní wọn nílé wa Monday but níjọ Monday bàṣà nǹkan tí mo rí nínú ìkórè nìyẹn. so nígbà tí. wọn dẹ̀ spray pé ká máa spray bí ẹni barista lówó ìlọsọ ní adé lówó kò sí gbogbo orúgbà yẹn gba bàbá Ọ̀ṣọ́fà kò sí rárá wọn á gbé tray sí ayé akọni wọn á fi sí wọn á gbé tray lẹ̀ wọn á fi sí wọn fẹ́ mọ nǹkan tó múlẹ̀ wọn ilé ìsìn ìsìn tó jọ. but tán praise night nǹkan gbà ẹ. praise night àdúrà ni àdúrà ni gbàdúrà wọn jó wọn gbàdúrà. bọ̀ ní ìsìn nǹkan sà. bọ̀ ní ìsìn wọ́n ti sọ di. last year ṣọ́ọ̀ṣì kan gbé olórin takasúfì kan wá ṣe praise night. nígbà tá a rí nǹkan tá a máa fowó ṣe àwa jẹ́ lórí tí ò mọ Jehovah Jésù Kristi Michael mọ́lá wa máa pè. ẹ bọ́ tára náà láti máa jìrì ọkàn. ìrírí ọkàn kí ló fẹ́ jẹ pẹ̀lú túfètúfè ìwọlé ọkàn kí orin ìjọ mímọ́ ó lè jẹ́ kí lẹ́gbọ́n bá ka méjì bẹ̀ nísìnyí wà spiritual. yes wà spiritual ṣùgbọ́n àwọn yẹn kò lè wà spiritual and ibi tí spiritual bá wà tẹ́mi Ọlọ́run bá wà lọ́lọ́run wà. ẹ bọ̀ táwọn olùṣọ́ tó gbéǹgbà yẹn náà sọ pé àwọn fẹ́ fi jèrè ọkàn àwọn ọmọ tó láìkí irú àwọn èèyàn bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ bàbá bí wọ́n léèrè pé èrè ọkàn mélòó ni wọ́n ti jẹ láti ìgbà tí wọ́n ti ṣe ìkórè wà fún ìrònúpìwàdà that's the meaning of ìkórè. ẹ bọ̀ tó wó tá a fẹ́ rí tá a fi tún ṣọ́ọ̀ṣì náà ṣe ń kọ́. wọ́n á rí náà onínú dídùn ọlọ́rẹ má gbowó lẹ̀. onínú dídùn ọlọ́rẹ òórùn dídùn so á gbowó lẹ̀ kò dìgbà Ọlọ́run máa lọ wọnú ọkàn ẹ lọ àdègbò lálẹ́ ẹlòmíì kan lè rí inú Facebook lásán alápẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì báyìí ní adẹ fún wọn lówó Ọlọ́run máa ń láìkì nǹkan tó jẹ́ pé ìkọ̀kọ̀ tó ṣoore ní kọ̀kọ̀ máa wá sán ní gbangba ó ti yẹ ewu rírà pàtà ewu ọpẹ́ rà pàtà tí Solomon ló ṣe kí wọn tó mú 1000 cows tó tó lọ sún tó dẹ̀ sún Ọlọ́run ní kí ló fẹ́ orí ìkọ̀kọ̀ ní 1000 láti inú pẹpẹ ó ní mi ò fẹ́ nǹkan kan lówó ní Dávídì bàbá mi ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ ìmọ̀ ọgbọ́n àti òye. Ọlọ́run sì ṣe ẹni tó gbọ́n tó Solomon láyé. bẹ́ẹ̀ ni bàbá bó ṣe gbọ́n tó náà ìyàwó ẹ̀ pọ̀. inú ọgbọ́n náà ní 700 300 concubine nínú ẹ̀ ní lójú pọ̀ bẹ́ẹ̀. so ìjíhìnrere ò ní kíyàwó èèyàn má pọ̀. ẹ wá wo bí tó ti ṣe mistake kan
torí àfẹ́ máa ń wo mistake wọn gbà mí. 1 Kings 11:9 èyí tó fẹ́ tó fi di 1,000 abọ̀rìṣà ni ó wá ń bá bẹ́ẹ̀ lọ bá gbé òrìṣà wọ́n jọ ń bọ òrìṣà. Verse 9 sọ wípé Ọlọ́run sì bínú sí Solomon nítorí pé ọkàn ìṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni tó ní ọgbọ́n tó ní ọmọ òye àfi Jésù Kristi nìkan kábíyèsí. so bàbá ẹ mọ báìbù gan nìyẹn. Jésù ló ní ah Jésù ló ní Jésù ló ní Bíbélì tó bá ó ní ẹ̀bùn tó ń fún yàn. ó dà ẹ fún wa ní bible verse kan tó ní í ṣe pẹ̀lú ìṣínà owó fáwọn èèyàn. Ìwé tó lè ṣínà owó fún ẹ ní pé o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ faith ni ó ní ìbùkún ní fún ọkùnrin náà tàbí obìnrin náà tí kò ní ní ìmọ̀ àwọn ènìyàn búburú tí kò jókòó ní ìjókòó àwọn ẹlẹ́gàn tí dúdú inú rẹ̀ wà ní òfin Ọlọ́run. Ó ní ohun gbogbo tó bá dáwọ́ lé yóò máa ṣe rere. Psalm 1:1-3. ẹbọ táwọn tí òkà náà ń ṣe rere. Ẹ wọ́n ń ṣe rere ọ̀pọ̀lọpọ̀ ìrere wọn látọ̀dọ̀ ìṣìlú ti wá wọ́n wá gbé wá sọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ á lọ gbà lọ́dọ̀ babaláwo á gbé wá sọ́dọ̀ Ọlọ́run. ẹbọ tó ń bá dé ṣọ́ọ̀ṣì tó ń fẹ́ náwó àní sọpá àgbàṣà. Àyà sí mímọ́. Rasinati. Bàbá. A máa yà sí mímọ́. So automatically owó ti ọ̀dọ̀ Ọlọ́run kí wọn tó lè ní kó mú ọmọ ẹ̀ lọ fi rúbọ fún mi. Promise tó dẹ̀ ṣe ló múṣẹ. Ó ti sọ fọ́lọ́run pé tó bá lè fún mi ní ọmọkùnrin máa fi rúbọ fún ẹ. Ṣùgbọ́n ó ti gbàgbé ó ti lé Ishmael lọ. So ọlọ́wọ́ àpè ó yá lọ mú ọmọ kan ṣoṣo tó bí. Genesis 22 ọmọ kan ṣoṣo tó bí tó ti gbàgbé Ishmael tó ní ọmọ kan ṣoṣo tó bí bẹ́ẹ̀ ṣe ń lọ ó ti pọ́n ọ̀bẹ ó ti ṣẹ́fìrì kò pé yẹ́ ẹ̀dá ní ọ́ tó bóyá fẹ́ dúgbò ẹ̀ bá orí àgbò tó yọ jáde ó ní mú ó fi ṣe ìràpadà. Verse 17 sọ yìí pé ní bíbùkún máa bùkún ẹ látara ẹ̀ láti bùkún gbogbo orílẹ̀-èdè. Ìran kẹrìnlá ní sí Jésù tó automatically ìbùkún ó depend lórí ìgbàgbọ́. Bàbá fún àwọn èèyàn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 08039129984. ẹ̀yin tẹ́ bá fẹ́ pé bàbá wa tí a ti ń bá sọ̀rọ̀ látàrí ó ṣeéṣe kẹ́ ẹ ti wù wọ́n kẹ́ ẹ ti pàdé wọn rí láwọn ibì kan tàbí ẹni béèrè kan àbí méjì míì làtọ̀ síbòmíì táwọn òràn tí mẹ́nu kan ẹ tún farabalẹ̀ pé nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 08039129984. ṣóun náà ni WhatsApp nọ́mbà yín. Gbogbo jìbìtì tó ń lu èmi ò parẹ́ ní àti oṣù. ọ̀dẹ̀ àwọn ti gbọ́ tó ráwọn ẹlòmíì lè wò pé well gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín ṣá báwọn kan náà bá sì fẹ́ tó ráwọn kan WhatsApp làwọn fi ń pè yàn. Bẹ́ẹ̀ni. bọ̀tẹ̀ yín parẹ́ torí táyé dáná. Bẹ́ẹ̀ni. bọ́ ìgbà bọ́ ṣọfà kò sí WhatsApp. Kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan ṣẹ̀ wọ gbogbo owó ẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó wà ní WhatsApp ìjẹta ló ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wọ̀ àwọn tí ó slant wọn jọ ń sọ 100,000 pé madam ní problem o ó wà níbi báyìí báyìí o wọ́n ṣe ń sẹ́ǹdẹ̀ sí ni wọ́n máa fi get báyìí tó bẹ̀rẹ̀ sí fóònù káàkiri pé wọ́n ti wọ owó tán ní àgùn fún wa. Amen Jesus name. ó yá ẹ fún aládùúrà jíǹrere àti gbogbo àwọn tó ń wò ètò Kastner àti Sugar ṣe wá rí ọkùnrin kan nínú àwọn olólùfẹ́ ètò mi náà wọ́n fún mi lówó kan lórúkọ ọkùnrin yẹn máa fún yín ní 10,000 ọkùnrin yẹn jẹ́ mmg láti USA ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó ń wò ètò wa káàkiri. Jehovah Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run àṣẹ Ọlọ́run ìmísí Ọlọ́run aláàánú kò síbi tí ẹ̀mí rẹ kò dé gbogbo àwọn tí wọ́n ń ṣàánú àwa ìrere lórúkọ Jésù bá mi ṣàánú fún wọn wọ́n wájú kan láàánú kan wọ́n ìkan láàánú àsìnàtì èlèlè lórúkọ Jésù ògbé abújú adéjú ilẹ̀ lọ lórúkọ Jésù ò ní kúkú òjijì bàbá mmg láti USA lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ìgbà tó bá bọ̀ Nàìjíríà plane yẹn ò ní já lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ohun tó bá lọ sọ́hùn lórúkọ Jésù wà bá rè wọ̀ wálé wọn ò ní gbókò ẹ̀ wálé o ìyanu àṣẹlẹ̀ nù ayé ẹ̀ bísínẹ̀sì á máa lò òkè lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì yóò ní tọrọ jẹ òní tọrọ mọ́ òní wàkísà gbẹ̀yìn ayé ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa. ẹ ṣé gan bàbá wa jíǹrere Bọ́dúnrìn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàbá. Cast your burden unto Jesus. Cast your burden unto Jesus your problem. Latif ní láti. Latif Aláò Latif.
chief ó wá di wá di evangelist ṣẹlẹ̀. Abọ́dúnrin Ṣolúwa. God bless you. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.